ẹnì ṣó. Ikú dóró, ikú fòṣìkà sílẹ̀, ikú mẹ́nire, àjànàkú ṣubú kò lè dìde. Ikú apani tó ń ṣe rere, ikú apani tó ń ṣe bí, ikú apani tó ń gbére ayé ṣe ohun rere ní gbogbo ẹni tó kówó, tó rálé 100, tó rálé 1000, tó rálé 2000 pieces, tó nìkan fẹ́ jogún ilé ayé. Ikú apá níjọ́ kan tí ò ní lè mú ẹyọ kan báyìí, píìnì ló kéré jù kò ní lè mú lọ. Ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere, ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere. Gbogbo tá a bá ṣe láyé, ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ló bá di lọ́la. Kò sí ohun tí a wálé ayé wá ṣe, ká wá ṣe rere ni. Ìwọ tó bá ṣèkà, wàá bá kà ń bẹ̀. Ìwọ tó bá ṣe rere, wàá bá rere ń bẹ̀. Ọlọ́run ó san oníkálukú lẹ́san gbogbo tó bá ṣe láyé. Ẹ jẹ́ agbélé ayé ṣe rere gbogbo mùtúmùwà. Bàbá Àjàní Bello, bàbá rere, bàbá dáadáa, nǹkan dé, ẹni ire ti lọ, ẹni ire lọ o. Ta ló fẹ́ fi rọ́pò bàbá yìí? Ta ló fẹ́ rọ́pò bàbá Àjàní Bello nínú ká sọ wáàsí tó máa múnú ẹni dùn, nínú ká sọ wáàsí ẹni tó ń sunkún tí ò ní lè sunkún mọ́ tó máa rẹ́rìn-ín, nínú ká sọ wáàsí kétí ènìyàn sí kéèyàn ó sùn lọ́kàn. Bàbá Àjàní Bello ni number 1 oníwàásí àgbáyé ni bàbá Muyideen Àjàní Bello. Olúwa bá mi dẹlẹ̀ fẹ́ ní rere, Olúwa bá mi mú yẹ̀pẹ̀ búburú kúrò lójú wọn. Elédùmarè bá mi tẹ́lẹ̀ àtọ̀nà wọn, bá mi dá a sí. Má ṣe lókun àkúfà, má ṣe lókun tẹ̀lé ń tẹ̀lé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ wá ẹ ṣe adúpẹ́. Ire làwọn fi gbáre lágbára Olódùmarè. A ò ní kú lójijì. Ọdún tí ń bọ̀ yìí a ó ṣe láyọ̀ àtàlàáfíà. Àwa àtọmọ wa àtìlé wa lórúkọ Ọlọ́run alágbára Olódùmarè ni mo fi bẹ̀bẹ̀, mo fi gbàdúrà. Adérónkẹ́ ọmọ olókè ló mòkè gùn ló ń fi orin sọ̀rọ̀, ló ń fi orin kìlọ̀ ìwà rere. Ẹja hùwà rere láyé, ẹja ṣe rere. Bàbá Àjàní Bello ti lọ, ó di gbére, ó dárìnà kò, ó tún dojú àlá. Ìpàdé tún di bàtà bá tún ríra lọ́dọ̀ Olódùmarè. Ní ayé bàbá jòkújòkú, bàbá fòkúwówó ni mo ti bá wọn ṣe, ni mo ti mọ̀ wọ́n, ni mo ti fẹ́ràn wọn, ni mo ti ń tẹ̀lé wọn. Wáàsí tó ṣe ń gbà náà ó kálé ó kákó, gbogbo ohun tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Olúwa bá mi dúró tilé àtọ̀nà wọn, ní orúkọ alágbára ni mo gbàdúrà.